Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run ọba gbólóhùn àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo muslimun al-muslimat káàkiri gbogbo àgbáláyé. Àbọ̀rú àbọ̀yè mo fi kí gbogbo ẹ̀yin adáhunṣe pátápátá ìkẹ́ Olúwa lolúwa kó wọn bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni lápapọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà mo tún dé bí mo ṣe ń dé. Èmi níyàn má dẹ̀yìn láò máa rí mi kọ́kàn kí kójè lọ́sẹ̀ kọ́kàn ní kọ́ mi lẹ́sẹ̀. Ẹni bá náà má dùn là ní débálá ṣe Èdùmàrè. Díwájúwájú bẹ́ẹ̀ ni ẹ̀pá ìbí tí máa ń rí sí iwájú bẹ́ẹ̀ làwọn máa ń rí sí. Ayé ò ní rí wa mú ọ̀tá ò ní rí wa gbèsè àwọn tó láyé á máa tì wá lẹ́yìn káàkiri gbogbo àgbáyé ni o. Mo kẹ́yìn àgbàlagbà. Kí ni mo tún bá yín mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ ìbọn, tìdíjọ́ ìbọn. Tó jẹ́ pé bí wọ́n bá ta ni ní ìbọn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba ìdí ìbọn yóò yọ láti ìdí ìbá ẹni tó bá yìnbọn mọ́ wa. Iṣẹ́ tó dájú ni kọ̀ǹfàmù ni ọ̀rọ̀ ẹnu kọ́. Iṣẹ́ yìí tó fi dá yàtọ̀ ni pé ó jẹ́ ọlọ́ṣẹ wíwẹ̀ níṣẹ́ yìí. Ẹni bá yìnbọn mọ́ ni dandan ni ìbá ti jù lọ́ba àṣẹ ni àwọn agbára ọ̀dọ́ bàbá wa ni. Mo kí yín púpọ̀ mo kí yín bẹ́ẹ̀ ṣe ń bá mi lọ káàkiri lórí YouTube, lórí Instagram, lórí Facebook àti ní orí TikTok. Ká má fọ ọ̀rọ̀ gùn nítorí pé ó níbi tí ká má wulẹ̀ fọ ọ̀rọ̀ gùn. Kí sáré fún yín ní iṣẹ́ náà. Iye bá yín mú kálámù ẹ sì bá yín mú tákàndá kí wọ́n bá mi kọ iṣẹ́ náà sílẹ̀ báyìí. Bọ̀tẹ́ bá kọ sílẹ̀ kó ṣe kọ́ sílẹ̀ lásán bí kò ṣe kẹsì nítorí ohun tá a bá ṣe là ń jẹ́rìí sí, ohun tá a bá ṣe a ò lè jẹ́rìí sí. Kí ìlọsíwájú àti ìdàgbàsókè ló bá mi, ìlọsíwájú ọmọ Yorùbá àti ìdàgbàsókè ẹ̀. Màá yọ̀ǹda iṣẹ́ yìí tán ṣùgbọ́n mo pa láṣẹ wípé lágbára Ọlọ́run ọba bí ọ̀tá Yorùbá àbáwọn Fúlàní kan bá ṣe iṣẹ́ yìí Ọlọ́run níjó jẹ́ fún wọn lẹ́yìn ọmọ Yorùbá nìkan tàbí ọmọ Ìgbò tí ò bá jẹ́ ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè. Kí ni tí ẹ bá mi wá? Ó yẹ bá mi wá orí ọká, ẹ bá mi wá orí àgbádú, ìṣẹ́ta ọlọ́gẹ̀dẹ̀, asín kan, orígún, àìdán, ẹ̀rù alámọ́, ẹ̀gún mọ́ ọṣẹ tẹ́sì mọ́ fi wẹ̀. Ọba dániwáyé ń gbọ́ iṣẹ́ tó kọ̀ǹfàmù ni. Abẹ́gbọ́ orí ọká, orí àgbádú, ìṣẹ́ta ọlọ́gẹ̀dẹ̀, asín kan, igún, àìdán, ẹ̀rù alámọ́, ẹ̀gún mọ́ ọṣẹ dúdú kẹ́ẹ̀ní ìfìmọ̀ wẹ̀. Ọba dániwáyé gbọ́ bá nà bọ́ sí ni tá a bá ń wo ẹsẹ̀ yìí dáadáa tán bá nà bọ́ sí yẹn wà láyè bó ti díjò. Ọba dániwáyé ń gbọ́ kó má jù bá ń lọ ire o.